bẹ̀. Tó wá rí àwa aṣáájú ẹ lọ, àmọ́ bó ṣe ń fi ọ̀rọ̀ tí wàá tó gbogbo àwọn tí wọn náà dẹ̀ jùlọ wọn máa fòwò fún ẹ, wọn máa forí balẹ̀ fún ẹ, àmọ́ra yóò ní bínú ẹ o. Madam, ẹ jókòó mà, ẹ kú ìtọ́jú wa torí a rí ọwọ́ yín lára wọn ní gbogbo ìgbà. Wá pátá yẹn múra báyìí, ẹ mọ̀ pé kì í ṣe múra bákẹ́lọ́ àbí ọ̀kan ìfẹ́ pẹ́rẹ́ lè. Wọ́n ti máa ń ṣe aṣáṣán ẹgbẹ́ òkúkọ́ máa fún tẹ́ra fún ọ̀rọ̀ tó dàbẹ̀ ní bó yàtọ̀. Ẹ kú ìtọ́jú wọn, ọlọ́run àmà kò ní láti rí ṣẹlẹ̀ ní gbogbo àwọn ọmọ ní bàbá kéékèèké yẹn pọ̀ ní wá sí ìlú àná. Bàbá òjẹ̀ kí owó jẹ́ kí wọ́n kọ̀ọ̀kan rárá sí ẹ̀. Ẹ̀rọ bá tẹ̀lé ń wo wọn èyí kọ̀ọ̀kan. Àbí ọ̀gá ọ̀gá wá rí gbogbo ọmọ yìí máa jèrè wọn. Ibi tẹ́lẹ̀ àwọn tó máa kọjá bẹ́ẹ̀ nílọ́pọ̀ ọ̀nà. Ayé ò ní ti fi ọmọ mú yín o. Gbogbo wọn wọ́n máa bá ń kàlẹ́. Lẹ́yìn ìgbà tó bá bàlẹ̀ sí lọ tọ́ ọlọ́pàá máa gbogbo òwe fún mi. Wọ́n dẹ̀ tún ṣe dáadáa tí bá àdúgbò yìí lọ. Ọdún ẹ̀yìn wọn àtàbòbò ní ìrìjà ìmọ̀ ìrìjà ìṣáwó ẹ̀rẹ̀ máa ṣe dáadáa. Bàbá àgbéjọba ọmọ ẹkùn náà rí ẹgbẹ́ máa mọ̀ ọ̀rọ̀ rẹ̀. Ẹ lọ sọ́kà lọ sọ́kà lọ. Thank you very much.